tí ẹ bá dákọ Ọọ̀ni níbikíbi tẹ́ ẹ bá lọ wà lẹ́nu ọ̀nà Buhari gan mọ̀ pé ọba kan dúró dé o tẹ́ ẹ bá dákọ Aláàfin tó bá wà lẹ́nu ọ̀nà Buhari ó mọ̀ pé ọba kan dúró dé o torí pé àwọn ọba yìí wọ́n mọ̀wé wọ́n gbóyìnbó tí Ìbàdàn ò bá tẹ̀ síbi ayé ń tẹ̀ ẹ́ sí tí a bá jẹ́ kí ìyípadà bá ní ti lọ́balọ́ba tọ́ba wa bá lọ pàdé àwọn lọ́balọ́ba tàbá lọ bá gbákejì ààrẹ tàbá ààrẹ ṣèpàdé tí ọ̀gbọ́ èbú tí a ń fọ̀ tí ọ̀gbọ́n nǹkan kan tí a ń sọ àwọn àdì tí sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí fi wò pé kíjọba rẹ̀ ṣe àwọn àtúnṣe yẹn nu àwájú àwọn àtúnṣe tó mí jẹ́ pé ọjọ́ iwájú ìnílùú Ìbàdàn àtàwọn ọmọ Ìbàdàn tó máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Ọ̀mọ̀wé Gbadé Òjó. Mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ní Fásitì Ìlọrin, Associate Professor of Political Science. Mo dẹ̀ jẹ́ olórí òṣìṣẹ́ ní ọ́fíìsì gómìnà nígbà ìjọba àná, ìyẹn ìjọba Sẹ́nẹ́tọ̀ Ajímọ̀bí tí a mọ̀ sí Chief of Staff. Ẹ ṣeun. Lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílùú Ìbàdàn, gbogbo awuyewuye tó ń súyọ lórí rẹ̀ kò tiẹ̀ nílò kó súyọ rárá. Nígbà ayé Sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí, gbogbo wa la mọ̀ pé ọmọ ìlú Ìbàdàn ni. Ọmọ ìlú Ìbàdàn lèmi gan tí mò ń sọ̀rọ̀. Gómìnà yẹn sì fẹ́ràn ìlú Ìbàdàn púpọ̀ púpọ̀. Ó ṣe dáadáa sílùú Ìbàdàn. Nígbà tó di àárín kan, pàápàá nígbà tó wọlé sáà ẹlẹ́ẹ̀kejì, àwọn lókọ nílùú Ìbàdàn wọ́n wá ń bá gómìnà pé ọ̀rọ̀ oyè ìlú Ìbàdàn nílò àtúnṣe, pé kó ṣàtúnṣe lórí rẹ̀. Àwọn míì tí ẹ ti ṣèwé tí wọ́n fún pé kó kà á, àwọn míì ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé. Wọ́n náà sì rí pé nítòótọ́ látàyè ìjọba ológun, ìjọba àwọn òyìnbó, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà látẹ̀yìnwá ni làwọn náà ti ń ṣe àgbéyẹ̀wò oyè jíjẹ. Òtítọ́ ni pé ohun gbogbo tí à ń ṣe àbí òfin la ti ń ṣe. Ẹnikẹ́ni ò lè fira rẹ̀ jọba. Gómìnà ni ó fún lọ́pàá àṣẹ. Ìyẹn nípa bẹ́ẹ̀ gómìnà ẹni gbogbo lọ́balọ́ba wà. Ohun tí ó wá ṣẹlẹ̀ ni pé gómìnà wá gbé àwọn onírúurú ìgbìmọ̀ olùwádìí dìde àtàwọn ìgbìmọ̀ tó jẹmọ́ ti ètò ìdájọ́ pé kí wọ́n ṣe àgbéyẹ̀wò oyè ìlú Ìbàdàn. Àwọn èèyàn tó fẹ́ tó bí 100 òun ni wọ́n kó ìwé àpilẹ̀kọ lọ síwájú ìgbìmọ̀ tí wọ́n ń sọ tẹnu wọn. Ìpẹ̀yìndà rẹ̀ nǹkan ńlá 4 ni òfin tuntun tíjọba ṣe nígbà náà wá ṣe. Àkọ́kọ́, wọ́n gbé ipò Olúbàdàn ga sí. Ẹ má gbàgbé pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ baálẹ̀ ni wọ́n máa jẹ nílùú Ìbàdàn kó tó di pé wọ́n ń jẹ Olúbàdàn. Olúbàdàn tí wọ́n ń jẹ yẹn, ipò ọlá tá a máa fi pè wọ́n lédè òyìnbó ní His Royal Highness. Òfin tuntun tíjọba àná wá ṣe wá gbé Olúbàdàn ga, ó sọ di His Imperial Majesty, pé kìkan sí ọ̀rọ̀ Royal Highness wọn, pé yóò di ọba ńlá fún àwọn lọ́balọ́ba. Torí pé ìlú Ìbàdàn jẹ́ ìlú ńlá. Ìlú yìí ló tóbi jù tó wà ní ipò kẹta nílẹ̀ adúláwọ̀ ní gbogbo Áfíríkà. Àwọn ìlú tó tóbi jù Ìbàdàn lọ 2 péré ni ní gbogbo ilẹ̀ adúláwọ̀, Cairo àti Johannesburg ní South Africa. Ọba ìlú Ìbàdàn yẹ kó jẹ́ ọba ńlá. Àwọn èrò Sẹ́nẹ́tọ̀ Ajímọ̀bí máa ń sọ yẹn pé yẹ kó jẹ́ ọba ńlá tí gbogbo èèyàn máa wárí fún. Tí ọba ìlú míì, kí n má dàkọ àwọn ìlú míì, kí n má pè wọ́n ní kékeré, tí a bá wá gómìnà wa, ọba 6 míì lè tẹ̀lé wọn. Tí ọba míì bá lòde, ọba 7 míì lè tẹ̀lé. Gómìnà wọn ò pé Olúbàdàn bílùú ìṣètò kò ní àwọn ọba míì tí ó ń wárí fún nílùú rẹ̀. Nǹkan kejì
tí òfin yẹn wá ṣe ni pé òfin yẹn wá wo àwọn olóyè Olúbàdàn ńlá, Olúbàdàn council, gbogbo wọn tí wọ́n jẹ́ olóyè Olúbàdàn, èmi lọ̀tún ni, èmi lòsì ni, èmi ní Balógun ni. Òfin yẹn wá mú gbogbo wọn pé kí wọ́n máa dé adé, kí ẹ máa pè wọ́n ní ọba. Àmọ́ abẹ́ Olúbàdàn ni gbogbo wọn wà. Olúbàdàn ni ó gbé wọn síbi tí wọ́n ti ń ṣèjọba. Olúbàdàn ìpìlẹ̀ ti gbé wọn síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹnìkan kan ò sì gbé wọn kúrò, torí pé àwọn ọba kọ̀ọ̀kan yìí ni wọ́n ti jẹ́ alága àwọn ọba níjọba àbílẹ̀ tí wọ́n wà. Ìlú Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ ńláńlá 11. Ìjọba ìbílẹ̀ ẹyọ kan míì ó ju ìlú 4 míì lọ tọ́ ẹlòmíì ìjọba lé lórí níbòmí. So àwọn ọba yìí ìpìlẹ̀ ní alága àwọn lọ́balọ́ba níjọba àbílẹ̀ kọ̀ọ̀kan, wọ́n wá fi wọ́n síbẹ̀, wọ́n pè wọ́n ní ọba. Tolúbàdàn bá fẹ́ lọ bìkan tí ò bá lè lọ, ó lè rí ìtọ́ bá wù nínú wọn bí ó lọ sójú òun. Àwọn náà ní sí ń ṣèpàdé pẹ̀lú Olúbàdàn. Wọ́n jẹ́ ọba kéékèèké lábẹ́ Olúbàdàn. Nǹkan kejì nìyẹn. Nǹkan míì ni pé òfin yìí ó dín iye àkàsọ̀ tí àwọn tí ń dolúbàdàn ọmọ gùn kí wọ́n tó dolúbàdàn. Gómìnà àti àwọn ìgbìmọ̀ rẹ̀ ṣàkíyèsí pé àwọn arúgbó kùjọkùjọ ní di Olúbàdàn. Tẹ́ ẹ bá wo ẹni tó di Ọọ̀ni lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́ ẹ bá wo bàbá Ṣọ̀ún tó gbéṣẹ́ l'Ógbómọ̀ṣọ́, kò tí ì pé ọmọ 50 ọdún tó fi di Ṣọ̀ún, ọmọ ọdún 52 ni. Ó dẹ̀ ṣèjọba fún ọdún 52 míì kọ́lọ́jọ́ tó dé. Àmọ́ nílùú Ìbàdàn bí ọmọ 90, bí ọmọ 100, torí pé iye àkàsọ̀ tí wọ́n ń gbé ó pọ̀ kí wọ́n tó dolúbàdàn. Òfin yẹn dín àkàsọ̀ yẹn kù díẹ̀. Kò dà bí wọ́n ṣe ń jọba rú, kò dà bí wọ́n ṣe ń dolúbàdàn rú. Ẹni Olúbàdàn kàn nígbà tó bá Sọ́líù gbéṣẹ́, òun náà ní ó jẹ Olúbàdàn bí wọ́n pariwo jù báyìí lọ. Kò dàrú rí nílùú Ìbàdàn. Òfin yẹn ò dàrú rárá nílùú Ìbàdàn. Òfin yẹn sì gbé ipò Olúbàdàn ga. Nǹkan míì tó fi yẹn ṣe ni pé ó ran àwọn ìdílé kọ̀ọ̀kan lọ́wọ́ nílùú Ìbàdàn kí wọ́n máa wá ọ̀dọ́ kó máa di mágàjì. Àwọn ọ̀dọ́ kí wọ́n máa di mágàjì. Ìgbà tí wọ́n bẹ̀ di arúgbó, ẹni tọ́lọ́run bá ní yóò dé ipò Olúbàdàn yóò ti débẹ̀. Nígbà bá fọmọ 30 ọdún rólé, tẹ́ fọmọ tí ọ̀pọ̀ ọmọ 30 ọdún rólé, tó bá gójógójì ọdún lónìí ló tó dolúbàdàn kì í darúgbó. Ègún sì ń bẹ ní ara rẹ̀. Ojú ìwòye mi ni pé tí a bá ń fi àwọn ọ̀dọ́ rólé tí ń jẹ mágàjí, ojú ìwòye ìjọba tó lọ ni pé láyé ìsìn ojú ti là sí ìwé. Láti gba ayé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílẹ̀ Yorùbá, ó fẹ́ má sí ìdílé tí ó ti sọmọ tó ti jáde fásitì. Ìyẹn ni pé tí a bá fẹ́ fọmọ rólé pé ó wá jẹ mágàjí, yóò ti ó kéré pátápátá yóò kàwé 10. Kò ní jẹ́ pẹ́ni tí ò ní lè fìdí ìgò kọ́ hó ní ó máa di Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ète gómìnà tó níjọba tó lọ ni pé kípò ìlú Ìbàdàn wà ní ipò tọ́lọ́lá sí, kí àwọn tó dángájíá pàápàá jùlọ tí wọ́n ní ìmọ̀ nípa ìwé díẹ̀ tàbí púpọ̀ kí wọ́n máa di Olúbàdàn. Òfin yẹn tún wá tẹ̀síwájú. Àwọn ìlú kọ̀ọ̀kan yí ìlú Ìbàdàn ká tí omi ti wá ti pẹ́ kí Ìbàdàn tó dìlú ńlá, tó ti wá ti pẹ́. Wọ́n wá mú àwọn baálẹ̀ ẹ̀bẹ̀, wọ́n wo ìtàn ìlú kọ̀ọ̀kan, wọ́n gbé àwọn baálẹ̀ yẹn ga. Àwọn náà jẹ́ ọba ní agbègbè wọn. Àmọ́ gbogbo àwọn ọba yìí abẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òun ni wọ́n wà. Kì í ṣe Olúbàdàn ìlú Ìbàdàn, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ẹni gbogbo wọn wà. Ntọ́ wá panilẹ́rìn tó ṣe ní láàánú tó tó ń doni díẹ̀ ni pé
ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn nínú wọn dùn sí àwọn àtúntò yìí tá a bá kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Àmọ́ àwọn olóṣèlú wọ́n wá lọ tọwọ́ bọ̀. Ẹ̀sìn mọ́ tí wọ́n bá ti fòṣèlú bọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò ní jẹ́ olóòótọ́ mọ́. Àwọn àlàyé tí mo ṣe yìí ó yé wọn. Nígbà tí gómìnà Ajímọ̀bí wà láyé tó ń gbègbèsẹ̀ yìí, gbogbo iléeṣẹ́ mọ̀máwòrán àti rédíò ní lọ́pọ̀lọpọ̀ tó wà níjọba ti ṣàlàyé. Gómìnà náà níjọ́ tí ń fa àwọn ọba yìí jẹ lókè Màpó ní gbangba wálíà nínú ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ òun náà ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé pé tó bá yá o yóò mọ̀ wá lára. Àmọ́ tó ń bọ ọ̀pọ̀lẹ́rù ni pé bí ẹ ṣe ń jẹ Olúbàdàn nílùú Ìbàdàn kò dàrú rí, kò di awuyewuye rí. Kọ́ má jẹ́ pé wọ́n fẹ́ lọ dàrú, kọ́ má máa di awuyewuye tí wọ́n máa gbéra wọn lọ ilé ẹjọ́. Àwa rí pé lẹ́nu lọ́lọ́ yìí amòfin kan náà lọ kọ̀wé sí gómìnà tó wà lórí àlééfà. Ó ń dókòkò, ó ń ṣẹ̀rù bà gómìnà. Òfin lágbára ju èèyàn lọ. Àwọn amòfin ní ọ̀pọ̀ ìgbà a kàn ń pè wọ́n ní amòfin ni wọn kì í ṣolóòótọ́, wọ́n á mọ òtítọ́. Àmọ́ torí táwọn ọjẹ wọ́n máa da ìgboro. Òfin tí Sẹ́nétọ̀ Abíọ́lá Ajímọ̀bí ṣe kò dá bí wọ́n ṣe ń jẹ Olúbàdàn nílùú Ìbàdàn, kò dàrú rárá. Ó gbé ipò yẹn lárugẹ, ó gbé ipò Olúbàdàn ga ju bí ó ṣe wà lọ láàrin àwọn lọ́balọ́ba. Tí a bá wo àwọn ìlú ńlá míì tó yí wa ká ní orílẹ̀-èdè yìí, àwọn ọba wọ́n máa ń fa ìtẹ̀síwájú tó pọ̀ sílùú wọn. Tí ẹ bá dákọ Ọọ̀ni níbikíbi tẹ́ ẹ bá lọ wà lẹ́nu ọ̀nà, Buhari gan mọ̀ pé ọba kan dúró dé o. Tẹ́ ẹ bá dákọ Aláàfin tó bá wà lẹ́nu ọ̀nà, Buhari ó mọ̀ pé ọba kan dúró dé o. Torí pé àwọn ọba yìí wọ́n mọ̀wé, wọ́n gbóyìnbó. Tí Ìbàdàn ò bá tẹ̀ síbi ayé ń tẹ̀ ẹ́ sí, tí a bá jẹ́ kí ìyípadà bá ní ti lọ́balọ́ba, tọ́ba wa bá lọ pàdé àwọn lọ́balọ́ba tàbí lọ bá gbákejì ààrẹ tàbá ààrẹ ṣèpàdé tí ọ̀gbọ́n èbò tí a ń fọ̀, tí ọ̀gbọ́n nǹkan kan tí a ń sọ, àwọn àdì tí Sẹ́nétọ̀ Abíọ́lá Ajímọ̀bí fi wò pé kíjọba rẹ̀ ṣe àwọn àtúnṣe yẹn nu. Àwájẹ àwọn àtúnṣe tó mí jẹ́ pé ọjọ́ iwájú ìnílùú Ìbàdàn àtàwọn ọmọ Ìbàdàn tó máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó lè mọ́ tí iye wọn ní ìsìn. Irú bàbá tó kàn lẹ́yìn Olúbàdàn tó gbéṣẹ̀ lẹ́nujọ́ mẹ́ta, alákọ̀wé lòun, ó mọ̀wé dáadáa, kò sí àwùjọ tí ò ti lè sọ̀rọ̀, kò sí èbúté lè máa fọ̀ tí ò ní gbọ́. Irú tí Abíọ́lá Ajímọ̀bí fẹ́ nìyẹn, pé kí ìlú Ìbàdàn náà kó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ìlú ńlá lórílẹ̀-èdè àgbáyé. Kò jẹ́ ète tí ìjọba yẹn fi ṣe ń tó ṣe. Ìfẹ́ ìlú Ìbàdàn ìjọba yẹn ní, kì í ṣe láti da ìlú Ìbàdàn rú. Ní táwọn èèyàn ń sọ nígboro ó yàtọ̀ sí ní tó fi ń wí. Ní èdè òyìnbó onírúurú ni adé. Èdè Yorùbá ní ọmọ ìyàtọ̀ láàrin adé. Ọ̀tọ̀ ni crown, ọ̀tọ̀ ni coronet lédè òyìnbó. Adé tí ìjọba tó lọ fún àwọn ọba yìí kìí ṣerú adé tó Olúbàdàn òde. Àlàyé ìbẹ̀rẹ̀ yẹn. Tí òfin bá ti lè wá sọ pé ẹni tí ó bá di Olúbàdàn ó gbọ́dọ̀ ti kọ́kọ́ dé adé kékeré. Ìyẹn ni pé ó ti ń ṣèjọba lórí àwọn kan tá a ti rí pé kò dàrú, tá a rí pé dángájíá. Ìjọba àbílẹ̀ tó ti ń ṣèjọba náà baálẹ̀ mọ́gàjí lọ́balọ́ba lórí, wọn ò pera wọn lẹ́jọ́, wọn ò dàlúrú. Ó ti ní ìmọ̀ tó, kìí ṣe pé kákan kó ilẹ̀kẹ̀ sọ́rùn lásán, ó ti lóye tó. Tírú ẹni bẹ́ẹ̀ tí Olúbàdàn bá gbéṣẹ̀, tí wọ́n bá wo nínú àkàsọ̀ bí ẹ ṣe ń tò wá láti gbà wáṣẹ̀ ta lọ́kàn, ẹni tọ́kàn ó ti di adé kékeré rí. Kò túmọ̀ sí a máa sọ Olúbàdàn lọ́jẹ́ rí rí. Ebó Olúbàdàn la ni wọ́n wá jẹ nísìn. Kìí sọ Olúbàdàn lọ́jẹ́ rí náà,
àṣẹ̀ṣẹ̀ ní kó wá jẹ Olúbàdàn ni tí ìjọba tọ́ lọ sínú ohun tí à ń pè ní òfin. Àwọn òyìnbó ni wọ́n bẹ̀rẹ̀ kíkọ òfin ní ti lọ́balọ́ba. Bí àwọn ìjọba kọ̀ọ̀kan ṣe ń dé, gbogbo gómìnà ológun tí dórí ọ̀mọ̀wé Ọmọlólú lọ́yọ̀ọ́ tó lóṣù bíi 3 òun ni wọ́n gbé ìgbésẹ̀ láti ṣe àgbéyẹ̀wò òfin lọ́balọ́ba. Òfin kankan kì í wà títí ayé. Ibi tí òfin yẹn dé, ìjọba tó lọ ó ṣe àgbéyẹ̀wò òfin yẹn, ó ṣe àtúnṣe sí ọ̀tẹ̀. Ìjọba ò lè ṣe ní tí ò bófin mu, sẹ́ńgbọ́n mi o. Àmọ́ àwọn agbẹjọ́rò ó rí ojú ọ̀nà ńlẹ̀, ìgbẹ́ làwọn ọmọ yà sí káwọn ó lè ta. Ibi ayé náà làjọ wà, gbogbo alájọ rí. Ìjọba tó sì wà lóde lónìí, èèyàn làwọn tó wà mẹ́. Àná ọ̀sà tí wọ́n mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àná ò ní súnmọ́ pẹ̀lú awuyewuye tágbẹjọ́rò ń dálẹ̀. Kọ̀dẹ̀ sí ìjọba tí ò ní amòfin àgbà, attorney general. Ìjọba àná ó ní amòfin àgbà, ìjọba ilé náà ní amòfin àgbà. Yàtọ̀ fún pé amòfin àgbà, ọ̀pọ̀lọpọ̀ ló ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa òfin tán náà wà níjọba tí ẹni má jẹ́ amòfin àgbà fún ìjọba. Mo gba gómìnà ní ìmọ̀ràn, ẹ má gbàgbé o, àwọn ìgbìmọ̀ Olúbàdàn wà yìí o, àga ti ṣèpàdé, wọ́n dẹ̀ ti sọ pé ń tọ́kàn rì ní ìbámu pẹ̀lú òfin bí wọ́n ṣe ń jẹ Olúbàdàn. Kí wàá làwọn àtàìsọ lóyè ọ̀dà kúlé lórí nígbà táwọn tọ́ lẹ́nu ń bẹ̀ bí afọbajẹ tán jókòó ṣèpàdé pé ẹni ọkàn rì tó sì jẹ́ pé ń tọ́kàn náà ni lábẹ́ ìṣẹ̀dálẹ̀ ìlú Ìbàdàn. Gbogbo ń tẹ́lẹ̀ mi ìbárí ọmọ sọ ń sọ ni, torí pé lábẹ́ òfin àwọn afọbajẹ ni ó jókòó ni wọ́n kọ ìròyìn pàdé, àwọn ní ó kọ ìwé sí gómìnà pé Olúbàdàn ti gbéṣẹ́ o, ẹ̀yin náà sì ti gbọ́ o. Àmọ́ ní ti ìṣẹ̀dálẹ̀ ìlú Ìbàdàn, ní ti àṣà àti òfin, ẹni ọkàn rẹ̀ o àti forúkọ rẹ̀ sọ́wọ́. Mo ò ṣe forúkọ tiẹ̀ sọ́wọ́, mo ò ṣe forúkọ tèmi sọ́wọ́. So tí agbẹjọ́rò kan bá ń wí ohunkóhun, òun polówó ọjà tiẹ̀ ni, ìjọba mọ̀ tí ó ṣe. Àkọ́kọ́, bí ọmọ Ìbàdàn tí gbogbo wa jẹ́ tá a dẹ̀ fẹ́ràn ìlú wa, inú mi dùn pé ọmọ Ìbàdàn ni gómìnà tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́, tó náà sì máa fẹ́ràn ìlú rẹ̀. Òun náà sì ní fẹ́ kí ìlú rẹ̀ dàrú lórí òun. Nítorí èèyàn yóò farabalẹ̀ gba ìmọ̀ràn tí àwọn amòfin rẹ̀ bá fún àti ntí àṣà Ìbàdàn tó bá wí. Mo sọ fún yín pé òfin tí ìjọba àná ṣe kò dá àṣà bí wọ́n ṣe ń ju Olúbàdàn rú. Kò sí nǹkan kan tó fẹ́ dọ̀rọ̀ ilé ẹjọ́ mẹ́. Tí ìjọba tó ń bẹ lóde bá dẹ̀ ṣe nǹkan míì, ó kù àwọn àtàwọn tó fẹ́ joyè. Kò sí ń tọ́kan ìjọba àná. Ní ti ìmọ̀ ìjìnlẹ̀ òṣèlú, ìjọba tó bá ti lọ kò ní agbára láti ṣòfin tí ó di ọwọ́ ìjọba tí ń bọ̀. Tó bá tiẹ̀ ṣòfin tíjọba tí ń bọ̀ bá dé, àwọn lágbára àtìtù. Òní máa fi máa ṣe amendment to the constitution. Òsì orílẹ̀-èdè tó yẹ pé òfin tí wọ́n fi ń ṣèjọba láti gbà wáṣẹ̀, òun náà wọ́n ń lòdò ní mo ṣe àtúnṣe sí. Ntọ́ bá nílò àtúnṣe nípa òfin, wọ́n máa ń ṣe. Ntọ́ jẹ́ àṣà ìsìn, ìhùwàsí ìsìn, ó ní òdi òfin lọ́jọ́ iwájú. Ẹjẹ́ àgbà pé àwọn tó ń bẹ níjọba lọ́wọ́lọ́wọ́, àwọn náà ó jókòó, wọ́n ó lo òye wọn. Àwọn tó wà níjọba lè tó lọ, ọ̀mọ̀wé ló pọ̀ jù nù wá ń bẹ. Àwa náà sì fẹ́ràn ìlú wa. Ta ni ó jọmọ Ìbàdàn tí ó pòun ní fẹ́ kí bí wọ́n ṣe ń di Olúbàdàn kọ́ máa yá? Ta ni ó jọmọ Ìbàdàn tí ó pè ní òun ò dùn pé àwọn ọ̀dọ́ ti ń di mọ́gàjì, wọ́n lọ rólé? Ìgbà tí wọ́n bá di Olúbàdàn sí, wọ́n lè jẹ́ ọ̀dọ́. Àwọn tí wọ́n dẹ̀ fi jẹ ọba, ẹni tínú rẹ̀ ọba dùn sí, ṣé yọ́ lọ tẹ́rílẹ̀ gba adéǹgbà náà kákọ́ mọ́ tara wa náà? Inú wọn dùn sí nìyà.
àwọn náà fẹ́ nínà nítorí máa ń dùn àwa ni pé àwọn kọ̀ọ̀kan sì wà láyé inú àwọn tó wá bá gómìnà àná tí wọ́n sọ pé kó ṣe àwọn àtúnṣe tó ṣe kí ló dé táwọn ọ̀bọ̀ sí gbangba wálé à kọ́mọ̀já wa láṣẹ̀ṣẹ̀ máa dákọ̀ wọn pé ẹ̀kẹ́ ń pariwo gómìnà àná ni o a wà lára àwọn tó gbà mọ́ràn pé kó ṣe àtúnṣe sí ti lọ́balọ́ba kí ìyípadà dáadáa kó lè bá a bá bí a ṣe ń jẹ Olúbàdàn àbí tí Olúbàdàn bá gbéra tó bá lọ sóde tí ọba kéékèèké mẹ́fà míì bá tẹ̀lé ṣé wọn ò ní bu ọlá ńlá kún Olúbàdàn níbẹ̀ tẹ́ bá wo ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ọba míì wà ń bẹ̀ náà nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ bá lọ sí Abẹ́òkúta àwọn ọba mìíràn wà ń bẹ̀ náà àmọ́ gbogbo wọn mọ̀ pé abẹ́ ọba ńlá ìlú yẹn ni làwọn wà kọ̀dẹ̀ sí ètò ní agbára láti rí Olúbàdàn fín torí Olúbàdàn ni ọ̀gá gbogbo wọn kò sì gbọ́dọ̀ fẹjọ́ wọn sùn ìjọba adúpẹ́ lọ́lọ́run pé ìjọba àná ronú àwọn àtẹ̀síwájú àti ìyípadà tó dáa àmọ́ ní ti òṣèlú mo ní àti ọwọ́ òṣèlú bọ̀ yóò payé lẹ́rìn pé kò sí ní táwọn èèyàn gbé lọ ilé ẹjọ́ kò sí nǹkan bẹ́ẹ̀ ni rí àwọn kan tí ó pè àgbà ní àfẹ́ ni wọ́n mà kọ́ dáa tí wọ́n bá dá jókòó àmọ́ torí bọ́yá wọ́n fẹ́ ló kọ wọ́n fẹ́ ló kìkì lọ́nà àrọ́ǹdá tàbí agbẹjọ́rò tó náà wọ́wọ́ tó náà wá tí ó jẹ kò jẹ́ bó ti ló wọn jẹ a sì mọ̀ pé eégún kan ní ń dún nísàlẹ̀ aṣọ tágbẹjọ́rò fi ń kọ̀wé tí òǹkọ̀ tí wọ́n bá pèèyàn lágbẹjọ́rò ẹnìkan ní ń gbẹjọ́rò fún tó bá délé ẹjọ́ òun gẹ́gẹ́ tó gbé agbẹjọ́rò adájọ́ sọ fún pé sólóyè Ìbàdàn ni ọ́ tó bá ti ní rárá àwọn ọ̀dẹ́jọ́ nù ni you don't have local standing in what capacity ìní tó ń kọ tó bá jẹ́ fẹ́ Ìbàdàn lóní ẹ bá ń gba gómìnà mọ̀ràn ní kó fi gómìnà lẹ̀ kó ṣe ní tí ó ṣe ọ̀tẹ̀